So ẹ̀yin olólùfẹ́ wa káàkiri orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé akí ẹ kú dédé àsìkò yìí ẹ káalẹ́ ẹ káàárọ̀ ẹ káàsán according to the time tá a bá bá yín ẹ tún kó àbọ̀ sórí ìkànnì wa lónìí. Ẹ̀yin àgbàlẹ́bọ̀ lẹ́ni bí ọ̀rọ̀ bá rúni lójú àábilẹ̀ léèrè wò ni. Èmi a sì máa sọ pé ńgbà táwọ̀ tí ìṣẹ́tàn tá a wọnú ilẹ̀ lọ ìbò làágbà tá a fi rílẹ̀ máa béèrè ọ̀rọ̀ lọ́wọ́ ẹ̀. Ìdí nìyí tá a fi máa ń tọ àwọn bàbá wa nínú Olúwa, àwọn ẹni ẹ̀mí tí Ọlọ́run bá sọ̀rọ̀ lójú méjèèjì la máa ń tẹ̀ wọ́n lọ, pàápàá jùlọ lórí ọ̀rọ̀ òmìnira orílẹ̀-èdè Yorùbá léyìí tí dùgbẹ̀dùgbẹ̀ tó ń pè lókè tí gbogbo èèyàn ń wò pé níbo ló máa já sí, táwa sì gbàgbọ́ pé ibi ire ló máa já sí. Bàbá wa tẹ́ ń wò lójú ìwòran yín yìí jẹ́ òdú ni wọn kì í ṣàìmọ̀ olóko yín. Mo ń sọ̀rọ̀ nípa Prophet Tèmítọ́pẹ́ Solomon, bàbá tó ti sọ àwọn àsọtẹ́lẹ̀ ńlá kàràmọ̀kàràmọ̀ nípa orílẹ̀-èdè Yorùbá. Ẹ jẹ́ rán yín létí ọ̀kan nínú àwọn àsọtẹ́lẹ̀ wọn. Nígbà kan báyìí wọ́n ti sọ fún wa pé tó bá tó àkókò kan, àwọn èèyàn àwọn tó tá a fara tì tá a fẹ̀yìntì tá a ti rò pé aṣíwájú rèé, wọ́n bẹ̀rẹ̀ sí ní máa já òmìnira Yorùbá kulẹ̀, ìyẹn Yorùbá nation. Kódà wọ́n á tún máa ṣiṣẹ́ fún ìjọba míì. Ṣó ṣẹlẹ̀ àbí ò ṣẹlẹ̀? Ó ṣẹlẹ̀. Ó máa rókì nínú ọkàn gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ bá ń gbọ́ mi tẹ́ ẹ̀ sì ti mọ̀ ọ́n. Àwa ò ní sọ bó ṣe ṣẹlẹ̀, ṣùgbọ́n gbogbo wa la mọ irú àwọn ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ lọ. Lónìí níbo la dé dúró, níbo gan-an là ń lọ lórí ọ̀rọ̀ òmìnira orílẹ̀-èdè Yorùbá? Gbogbo ẹ̀ ni bàbá ó yànnàná fún wa. Báwo ló ṣe máa jẹ́ nípa àwọn lọ́balọ́ba àtọba kìíní o àti kejì àti kẹta àti kẹrin àti gbogbo ọba orílẹ̀-èdè Yorùbá, níbo gan-an ni wọ́n wà, níbo ni wọ́n sì dé dúró gẹ́gẹ́ bí ohun tí Ọlọ́run sọ fún wọn. A ní ṣaláìsọ nípa bàbá wa Aṣíwájú Bọ́lá Ahmed TINUBU, ọmọ olódòdẹ tó jẹ́ ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà lọ́wọ́lọ́wọ́ báyìí, tó sì ń pètèpèrò bó ṣe máa dé bẹ̀ ní 2027 àtàwọn olóṣèlú tọkàn. Ẹ má jẹ́ ń gbà yín lásìkò, ẹ jẹ́ ń lọ tààrà sọ́dọ̀ bàbá wa Prophet Tèmítọ́pẹ́ Solomon kí wọ́n bá wa tan ìmọ́lẹ̀ sí òkùnkùn yìí. Bàbá ẹ kú dédé àsìkò yìí. Yes sir, Olúwa wà pẹ̀lú yín. Àmín Jésù. Olúwa tó ní ipá àti ní agbára lọ́dọ̀, tí gbogbo agbára àti àṣẹ láyé ń bẹ lọ́wọ́ ẹ̀. Akọ òun ní ipá tó borí ipá, òun ní agbára tó borí agbára. Akọ wípé lẹ́ẹ̀kan lolúwa ti sọ̀rọ̀, lẹ́ẹ̀kejì ni mo gbọ́ wípé tí Olúwa ní agbára. Lórúkọ Jésù ilẹ̀ Yorùbá ó máa tùbà. Àmín. Ó máa túṣẹ. Àmín Jésù. Ògo Ọlọ́run tó ti dá mọ́ wa yóò farahàn. Àmín. Nítorí pé ìwé Àìsáyà 60 sọ ní dìde tan ìmọ́lẹ̀, nítorí tí ìmọ́lẹ̀ rẹ ti dé, Olúwa sì yọ lára rẹ. Ìpínlẹ̀ Yorùbá Olúwa dá ògo mọ́ wa, ògo náà yóò yọ. Gbogbo ọmọ Yorùbá á rí ògo wa lò láyé, bẹ́ẹ̀ ló máa rí. Jésù Olúwa wa. Àmín 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 Jésù Kristi. Bàbá mo tún kí yín kó kalẹ̀ lẹ́ẹ̀kan sí. Ìdí tá a fi tọ̀ yín wá lónìí ni wípé ìgbà tá a jókòó tá a wo àwọn àsọtẹ́lẹ̀ tẹ́ ẹ ti sọ pé báyìí lolúwa wí ló pa orílẹ̀-èdè Yorùbá, ìyẹn Yorùbá nation, tá a sì rí pé ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ ló wá sí ìmúṣẹ. Àwọn ibi tẹ́ ẹ ti ṣe kìlọ̀ tí àwọn àgbààgbà ti sáré ṣe àwọn àtúnṣe kọ̀ọ̀kan, àríbi tí ó já sí pípé ìbéèrè náà lọ já sí. Àmọ́ lọ́wọ́lọ́wọ́ báyìí bá a ṣe wà yìí tí à ń ti gbìyànjú pé a fẹ́ ṣe rálì, a fẹ́ ṣe gbogbo ẹ̀, tí bàbá wa Prof BANJI Akintoye àtàwọn tí wọ́n jọ ń ṣiṣẹ́ fi gbogbo ìgbà tí wọ́n kọ lẹ́tà ránṣẹ́ sí àwọn èèyàn lọ́tùn lósì. Ipe táwa à ń lọ báyìí làwa ò pókè, kí ló tún kàn? Ẹ jẹ́ ká tọ̀ yín wá, torí a mọ̀ pé gbogbo ìgbà lẹ̀ ń fi àdúrà ran orílẹ̀-èdè Yorùbá lọ́wọ́. Ẹ dákun sà, kí ni ká máa retí? Kí ló kàn nípa ọ̀rọ̀ Yorùbá nation, àbí ká gbàgbé ẹ̀ ni? Go ní forúkọ Olúwa. Hallelujah. Ẹ̀rù ń bà mí. Ẹ̀rù kí ni? Àwọn àgbà ní ẹni tó bá wẹjú lẹ̀rù ń bà. Bẹ́ẹ̀ni. Ewu ń bẹ. Ewu ń bẹ. Bẹ́ẹ̀. Lóko ló ń gẹ́.
ló ń gẹ́ fúnra ẹ̀. ewu ọ̀dà ọ̀yà ẹ tàn mọ́lẹ̀ sí. Ó bẹ̀ gbogbo ọmọ Yorùbá pátá kí ìjà tí bàbá Akintoye ń jà yìí ó má bàa jẹ́jà asán. Tọ́ a nílò láti gbàdúrà gidigidi. Lákọ̀ọ́kọ́ a sì nílò bàbá yìí nínú ìjà yìí. Gẹ́gẹ́ bá ti ṣe sọ pé orílẹ̀-èdè yìí máa pín, ṣùgbọ́n Ọlọ́run kò tí ì sọ táìmù ẹ̀ fún èmi gẹ́gẹ́ bí wòlíì. Ṣùgbọ́n yóò pín. Ṣùgbọ́n yóò pín. Now bàbá yìí ká fi wọ́n ṣàdúrà o. Tọ́ wọ́n ti dàgbà ní tòótọ́. Yes. Ṣùgbọ́n nígbà tí wòlíì ránṣẹ́ sí Ezekiah, ó sọ fún un pé palẹ̀ ilé ẹ̀ mọ́ torí àkókò ti tó. Òní ló ń kọjá lọ. Ezekiah lọ bọ́ Ọlọ́run pé ṣóhun tó wàá fi san fún mi rèé. Ayé ètò náà padà. Ohun tí mo fẹ́ sọ ni ni wípé kò ṣe torí pé bàbá yìí ti dàgbà pé wọ́n lè lọ báyìí. No. Ohun tí mo sọ ni wípé ká fi àdúrà gbé wọn ró sí o. Ká fi torí Bíbélì sọ Psalm 91 ó ní àlàáfíà tẹ̀mí gígùn lèmi yóò fi tẹ́ ẹ ní ọrùn. Àmín. Ẹ jẹ́ ká gbàdúrà fún bàbá yìí. Kò ń ṣe àkókò yìí. In fact, in the next 2 years kò ń ṣe àkókò yẹn ló yẹ kí a pàdánù bàbá yìí nínú ìjàgbara yìí. So a gbọ́dọ̀ fi àdúrà ràn wọ́n lọ́wọ́ dáadáa lórí ẹ̀ pé kọ́lọ́run kó túbọ̀ kó wọ Ọlọ́run láti dì wọ́n mú láti dá wọn sí fún wa. Ìkejì tí mo fi ní ẹ̀rù bà mí ọ̀pọ̀lọpọ̀ tí Koiki gbogbo wọn tán kó jọ tí wọ́n bá tẹ ọ̀pọ̀lọpọ̀ nínú dáadáa owó tó wà ní Yorùbá nation ni wọ́n torí ẹ̀ sá. Wọ́n lé. Kò ń ṣe torí wípé wọ́n wá pé kí Yorùbá nation jáde ní tòótọ́. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wọ̀nyí ló kàn fẹ́ kó jẹ tiẹ̀ ń bẹ̀. Kó máa lọ. Kó máa lọ. Ọ̀pọ̀lọpọ̀ oúnjẹ ló wá wá. Ohun tó máa jẹ ló bá wá. Tí àwọn dẹ̀rọ wípé àwọn jọ ń ṣiṣẹ́. Mo fẹ́ sọ fún wọn wípé ọ̀pọ̀lọpọ̀ tán kóra wọn jọ yìí ìlépa wọn kò ń ṣe kan. Àfojúsùn wọn ò ń ṣe kan. So ẹ dẹ̀ rí wípé nígbà tí àfojúsùn ò bá ti ń ṣe kan báwo la ṣe fẹ́ rí ohun tá à ń wá. Kí má dẹ̀ tàn wá ara ohun tó mú kẹ́rù kó máa bà mí ni wípé a máa tún ṣe election mi a sì wà lórí ìjà Yorùbá nation. Kódà bàbá Tinubu ó tún wọlé a sì tún wà lórí ìjà Yorùbá nation. Ibo wa là ń lọ báwo la ṣe fẹ́ rí gbogbo owó táwọn èèyàn wa tán kó jọ lọ́hùn wípé àníṣe àwọn ọmọ ìyá mi gbọ́dọ̀ lómìnira. Ṣé ó wá fẹ́ lọ bẹ́ẹ̀ ni? Ṣó fẹ́ wọgbó ni? Ṣàkìtìyàn Sunday Igboho fẹ́ wá já sásán ni? Kí la lè ṣe? Kí lọ́nà àbáyọ? Olúwa ní kí wọ́n rìṣọ́fù ilé wọn. Àní ẹ rìṣọ́fù ká kọ́ọ̀sì yẹn sẹ́. Ẹ tún agbo yẹn wò. Júdásì wà ńbẹ̀. Lóòótọ́ Júdásì padà jẹ ìyà o. Ṣùgbọ́n ti bà nǹkan dáadáa jẹ́. Ṣùgbọ́n ó ti ṣe ohun tó fẹ́ ṣe o. Bẹ́ẹ̀ni. Ìdí nìyẹn tó fi jẹ́ wípé a gbọ́dọ̀ tètè mú wọn kúrò. Torí kó má di wípé àwọn èèyàn wa tí wọ́n ń láàgùn lọ́hùn tó ń ṣiṣẹ́ kárakára nínú òtútù tó ń fi owó lẹ̀ pé káwọn èèyàn wọn lómìnira ká má bàa dá ìrẹ̀wẹ̀sì sí wọn lọ́kàn. Kó má bàa rẹ̀ wọ́n lójijì kó má bàa sú wọn lójijì. Ìdí nìyẹn tó fi jẹ́ wípé àwọn Koiki gbogbo wọn bẹ́yẹn wọ́n gbọ́dọ̀ resolve house yẹn. Gbogbo wọn tọ́jọ́ ń ṣe nítorí wípé oúnjẹ lẹlòmíì wá kò ń ṣe fẹ́ Yorùbá nation ló ní lọ́kàn. So èyí ni àwọn tó ń bà mí lẹ́rù
wípé ọjọ́ wo níjà yìí máa tán, ọjọ́ wo ní ògo tó dá mọ́ wa nílẹ̀ Yorùbá ló máa di mímọ̀, ọjọ́ wo lákúrò lábẹ́ amúnisìn. Ṣùgbọ́n gbogbo ẹ̀ jùlọ èmi mọ Ọlọ́run kan tí gbogbo agbára tí gbogbo àṣẹ tó wà lọ́wọ́ ẹ̀. Èmi dẹ̀ mọ̀ wípé ní àkókò tó dá gan kò ní yẹ̀, lákòókò tó dá gan ohunkóhun ò ní di lọ́wọ́. Ṣùgbọ́n bí wọ́n ṣe ń kórajọpọ̀ ara akitiyan tó yẹ kán ṣe ni. Ṣùgbọ́n mo tún wá tún fẹ́ sọ, ṣé àwọn tó ń jà lókèrè, ṣé àwọn tó wà ń bí gan fẹ́ òmìnira? Ní àwọn tó wà Nàìjíríà bẹ́ẹ̀ tí Fúlàní ń pa bẹ́ẹ̀ tọ̀, àwọn tó wà ń bẹ̀ nìyẹn. So abúdọ̀ jíjí òdodo ó kàn dàbí ọ̀rọ̀ Mósè ní ìgbà tó ní kán kúrò ń bẹ̀. Wọ́n sọ fún Mósè, wọ́n ní ò bá ti fi wálẹ̀ sí Egypt tá a ti ń jẹ tá a ti ń mu, tá a ti ń jẹ tá a ti ń mu, à ń gbádùn ohun tá a jẹ bẹ́ẹ̀, à ń gbádùn bá ṣe ń lò àwọn aláìmoore èèyàn, à ń gbádùn bá ṣe ń lò tó yẹ jẹ́ wípé ìjà wọn lẹ́ni yìí ń jà pé àní pé kẹ́ ẹ bọ́ gẹ́gẹ́ bí Olúwa ti wí, kẹ́ ẹ lè ní òmìnira. So ohun tó wà ń bẹ̀ náà ni wípé kí àwọn ìkìlọ̀ yìí ká bẹ̀rẹ̀ sí ní gbàdúrà fún bàbá Akintoye. Then Sunday Igboho náà kọ́kẹ́ sára ẹ̀yìn kùlé lọ́tà wà, inú ilé la ṣe ní gbé. Páńpẹ́ tí ọ̀tá dẹ́lẹ̀ kò ní mú wọn. So àwọn tó wà ń bẹ̀ nìyẹn. And then nínú gbogbo tó bá fẹ́ ṣe, àwọn ọ̀dọ́ yẹn náà la nílò ní Yorùbá nation. Kárí wípé gbogbo ẹ lọ ní mẹ́lọmẹ́lọ tí kò ní mú kí ẹ̀mí kó lọ. But Olúwa sọ pé nígbà tí Yorùbá nation ó bá jáde náà ẹ̀mí ó lọ, ká má tanra wa. Bẹ́ẹ̀ ẹ̀mí ó sùn díẹ̀. Bẹ́ẹ̀ ọ̀dà. But lórúkọ Jésù, àdúrà mi ni pé ò ní pàdánù ọmọ ẹ̀. Àmín, àmín. Ò ní fojú sunkún ọmọ. Àmín Jésù. Bẹ́ẹ̀ ló máa rí ní orúkọ Jésù. Àmín, àmín. Bàbá, ọ̀rọ̀ ńlá àti àṣírí ńlá tó nípọn bí àwẹ̀rìn tó fẹ́lẹ́ bí etí ohun lélẹ́yìí tẹ́ ẹ̀ tún jùlẹ̀ yìí lórí ọ̀rọ̀ orílẹ̀-èdè Yorùbá. Ọ̀dà ayé ń yà báyìí nítorí àsìkò wa. Ẹ dákun ọ̀rọ̀ àwọn lọ́balọ́ba, ìjà àgbà, èmi jù ọ́ èmi ò jù ọ́ àti gbogbo ẹ̀ káàkiri sà gẹ́gẹ́ bí ènìyàn Ọlọ́run. Kì í ṣàṣe pé ilẹ̀ Yorùbá nìkan lọ́ba wà. Ọba ti wà láti ayé àwọn ọmọ Ísírẹ́lì nínú ìwé mímọ́ tí àwa kà. Kí lẹ lè rí sí irú àwọn ọ̀rọ̀ lọ́balọ́ba tí ń dìjà yìí lórílẹ̀‐èdè Yorùbá yìí? A ti sọ tẹ́lẹ̀ wípé àwọn nǹkan kan wà tọ́lọ́run máa fi àyè gbà tí àwọn ọba wa gbọ́dọ̀ kíyèsí. Ó má di pé ẹ̀sìn á dé bá wọn. Ipò àwọn ọba wa ní ilẹ̀ Yorùbá, Ọlọ́run ò ní fàyè gba ẹ̀sìn. Àmín. Ọlọ́run ò ní fàyè gba àbùkù. Àmín. Ipò àpọ́nlé ni. Mo dẹ̀ gbàládùra Ọlọ́run yóò dá àpọ́nlé àti ògo ẹ̀ sára ẹnì kọ̀ọ̀kan. Àmín o. Ṣùgbọ́n ohun tó wà ń bẹ̀ tó ń ṣẹlẹ̀ náà ni wípé èmi ń fẹ́ rọ gbogbo wọn ni. Mo fẹ́ bẹ̀ gbogbo wọn ni. Lórúkọ ẹni tó láyé àti ọ̀run, ẹni tó ṣílẹ̀kùn ọjọ́ òní, tó dẹ̀ ní tó lè sọ pé kó má wà mọ́, tí ò dẹ̀ sí ẹnikẹ́ni tó lè mú sí, tí ò sí ẹni tó lè pè lẹ́jọ́. Bẹ́ẹ̀ni. Ohun tí mo fẹ́ bẹ̀ wọ́n lé lórí ni wípé ìjà kọ́ ló kù wá kù. Ǹgbọ́. Ìjà kọ́ ló kù wá kù. Ìjà kọ́ ló kù wá kù. Èmi jù ọ́ ìwọ ojú mi kọ́ ló kù wá kù. Àní bí ìṣọ̀kan yóò ṣe dé láàárín àwọn lọ́balọ́ba wa. Ìgbésẹ̀ yìí ló yẹ kí wọ́n gbé, nítorí tí ìṣọ̀kan bá wà láàárín wọn ni àwọn aráàlú gan tán ṣọba lé lórí lè gbádùn wọn. Làwọn aráàlú gan lè sọ pé lásìkò lágbájá ìlú tùbà ojúṣe. So àbúdọ̀ fi ohun tó yẹ ká gbájúmọ́ ká filẹ̀ ká lọ máa mú nǹkan míì tí kò nítumọ̀. Ọwọ́ àwọn èèyàn náà ló wà. Nítorí pé àwọn èèyàn náà lá máa ti àwọn tó wà lókè pọ̀npọ̀npọ̀npọ̀n, lá máa tì wọ́n síbi tí ò tọ́, síbi tí ò yẹ. Àwa náà ni tí gbogbo ẹ̀ bá já síbi tó bá já sí látù sáré kò lẹ́yìn wọn
wípé ṣe bó ni adarí ṣé kò yẹ kó mọ̀ pé ibi tá a ti sí yẹn ọ̀nà ò gbabẹ̀. So ìdí nìyẹn tí mo fẹ́ fi rọ àwọn èèyàn wípé ká tẹ̀ ẹ́ jẹ́jẹ́. Ká tẹ̀ ẹ́ jẹ́jẹ́. Ká máa fàdúrà ràn wọ́n lọ́wọ́. Ọ̀rọ̀ ohun tó ń ṣẹlẹ̀ ká má tún máa tú epo sí gbogbo ẹ̀ sọná sí i. Aláàfin ju kinní lọ, Olú kinní kan ju Ọ̀ọ̀ni ju kinní kan lọ, ká má tún máa jẹ epo sí i. Ká máa Bíbélì wípé ó ní ìbùkún, blessed are the peacemaker. Blessed are the olùbùkún fún ní olùlàjà. So àwọn èèyàn àbúdọ̀ rí wípé ká kàn tún máa dápọ̀ ohun tó ń lọ yìí. Àdúrà tó yẹ ká máa gbà fún wọn ni pé k'Ọlọ́run kó fún wọn ní ọgbọ́n ọgbọ́n wà lórí àwọn ọba wa. Ọlọ́run yọ̀ǹda ọgbọ́n fún wọn, Ọlọ́run yọ̀ǹda làákàyè fún wọn, kọ́gbọ́n yẹn tún pọ̀ sí gẹ́gẹ́ bí Sólómọ́nì ṣe béèrè. Ọ̀dà. So èyí kan tí mo rí sí àárín yẹn nìyẹn, and then tí ìṣọ̀kan yẹn bá wà ni wọ́n lè fi ìṣọ̀kan gba àwọn èèyàn wọn sílẹ̀ lọ́wọ́ àwọn Fúlàní. Láti lè lé wọn, láti lè rí wípé tí wọ́n bá tiẹ̀ dúró kò ń ṣe wípé kí wọ́n dúró sínú olílù kán máa ṣe bí ọba. Kò ṣe pé kán dúró sínú olílù kó jẹ́ pé àwọn gan la láṣẹ. Láíláí. Kò ṣe pé kán dúró sí ilẹ̀ onílẹ̀ kán tún máa ní kán láṣẹ ju ẹni tó nílẹ̀ lọ. Ṣùgbọ́n tí ò bá ti sí ìrẹ́pọ̀ yìí pé ká jà láàrin ara wa pé àwọn ọba yìí kán fohùn ṣọ̀kan, ibi báyìí àfẹ́ kí Fúlàní dẹran débẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ àwọn àgbẹ̀ wa náà ti dá ní gbèsè. Bẹ́ẹ̀ni. Ọ̀pọ̀lọpọ̀ àwọn àgbẹ̀ wa ló ń sunkún. Ọ̀pọ̀lọpọ̀ àgbẹ̀ ló ti fokólẹ̀. Ikú òjijì pa, ayé kọ́ ló pa, oṣó kọ́ ló pa, àjẹ́ kọ́ ló pa. Ìgbà tí ó wo gbogbo ohun tó ń láàgùn lé lórí tó débẹ̀ lọ́jọ́ kan táwọn Fúlàní ti jẹ. Tó ọ̀dà bàbá àsìkò sí lọ títí. Ẹ dákun June 12 tí à ń pariwo ẹ̀ ó tún ti sún métílé báyìí. Ó kù bí ọjọ́ bíi mélòó tí a fi ṣe ayẹyẹ oṣù June 12 léyìí tó ṣẹlẹ̀ ní ọdún 1993 sẹ́yìn, láti bí nǹkan bíi ká sọ pé bíi 30 something 32 years àbí 33 báyìí tó ti ìṣẹ̀lẹ̀ bíi náà tó ti ṣẹlẹ̀. Ẹ dákun kí ni kí àwa Nàìjíríà lápapọ̀ àti pàápàá jùlọ ọ̀ràn Yorùbá kí ni a máa retí? Ohun tó wà ń bẹ̀ ó lágbára. Ìdí tí ó fi lágbára ẹ̀kọ́ pọ̀ ń bẹ̀. June 12 yẹn a fi rántí pé Abíọ́lá gbogbo ẹ̀bẹ̀ yẹn ó ní wọ́n fi sọ di pé June 12 ní ká pè ní democracy day. Wípé ìgbà yẹn ni àdìbò tí ó yẹ pé ó lọ nírọ̀wọ́rọsẹ̀ tí gbogbo èèyàn sì di ẹnìkan wọlé, ṣùgbọ́n sẹ́ni náà lò ìjọba. Kò rí ìjọba lò. Ẹni náà ò jókòó sórí àga náà. Bẹ́ẹ̀ni, kò gbóòórùn ẹ̀dùn. Kò gbóòórùn ẹ̀. Ṣùgbọ́n a rí ohun tó ṣẹlẹ̀ pé ẹni tó takò ó wà láyé. Gbogbo àwọn èèyàn ló tún lọ sọ́dọ̀ ẹ̀. Wọ́n tún lọ wárí fún un pé ó kárí. Ọlọ́ba ṣe àjọyọ̀. Ó túmọ̀ sí wípé nínú gbogbo ẹ̀kọ́ kan tí mo kọ́kọ́ fẹ́ mú jáde fún gbogbo ènìyàn, nínú gbogbo tó bá ń wá láyé tó ń lépa, má jẹ́ kí ayé kán dá ẹ lẹ́rù ògo. Arákùnrin yìí nísìn ó sọ ó ń tọrọ ìdáríjì ẹ̀ṣẹ̀, ṣùgbọ́n ṣé ohun tó ṣe nígbà yẹn ó ṣe? Ó ti ṣe àbí? Nísìn gan wọ́n tún celebrate yẹn. Dáadáa. So ohun tó wà ń bẹ̀ náà ni wípé gbogbo ìwọ tó mọ̀ pé ìrìn àjò ògo wà lórí ẹ̀, onírìn àjò ògo tó fẹ́ rìn, má jẹ́ kí wọ́n dá ẹ dúró, má jẹ́ kí wọ́n gbẹ̀mí ẹ lójijì. Then June 12 yẹn ó sì máa ní àwọn nǹkan kan tó máa ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè lọ́jọ́ náà, lẹ́yìn ọjọ́ náà. Bẹ́ẹ̀ ni àwọn ìṣẹ̀lẹ̀ kan máa ṣẹlẹ̀ lọ́jọ́ yẹn. Ó láwọn àṣírí kan lẹ́yìn June 12 tọ́lọ́run àmọ̀mọ̀ máa wú jáde lórílẹ̀‐èdè. Bẹ́ẹ̀ lolúwa wí fún mi. Àwọn nǹkan tẹ́lòmíì bò pamọ́, ilé ìmọ̀ ń sọ̀rọ̀ lórí àwọn tó wà níbi ìjọba. Bẹ́ẹ̀ ni lẹ́yìn June 12 àwọn ohun tí wọ́n gbé pamọ́ olúwa wú síta, tí wọ́n rò pa àṣírí ò lè tú olúwa wú síta. Ṣùgbọ́n ohun tó ló wá rán mi fáwọn èèyàn ni wípé lọ́jọ́ yẹn fi gbàdúrà
Olúwa bá mi sọ fi bọ́ Ọlọ́run sọ̀rọ̀. Olúwa má gbà kí àwọn adánidúró nírìn àjò kíkọ àwọn kàní má jẹ́ lè rí mi dá dúró, má jẹ́ borí mi. Ìkejì dẹ̀ ni wípé ẹni tó mọ̀ mí tán, ẹni tó rí mi tán, Olúwa má fi ẹ̀mí mi lé lọ́wọ́, má jẹ́ ó ní ìṣẹ́gun lórí mi. Olúwa sọ fún mi pé káwọn èèyàn kó gbàdúrà ẹ̀. Olúwa lóun máa ṣiṣẹ́ agbára nú ayé àwọn èèyàn. Ìrìn àjò ògo tí wọ́n fẹ́ kí ọmọ ẹ̀ kó rìn, in fact mo fẹ́ káwọn èèyàn fi ọjọ́ yẹn gbààwẹ̀ kan fi bá Ọlọ́run sọ̀rọ̀. Ìrìn àjò ògo tí wọ́n fẹ́ kí ọmọ mi rírìn rọrí, Olúwa fagbára rẹ̀ mú rìn, agbára tó nílò yọ̀ǹdẹ̀ fún. Bẹ́ẹ̀ni, torí pé agbára lèèyàn fi ń ṣàṣeyọrí láyé, agbára lèèyàn fi ń jókòó sórí ìtẹ́ tó wò lọ́ọ̀kan. Èmi náà mo mọ̀ pé òun ìtẹ́ kan lọ́ọ̀kan. Tí Ọlọ́run ò bá dira fún Dáfídì, Sọ́ọ̀lù ò ní jẹ́ orí jókòó. Bẹ́ẹ̀ni. Mo gbàdúrà Olúwa kó dira fún ẹ. Àmín. Kọ́rọ̀ ẹ má di wípé wọ́n sọ fún ẹ pé ọmọ ọba ní ẹ kó máa yọ̀ ṣẹ̀ṣẹ̀ṣẹ̀ṣẹ̀ láì rántí wípé àwọn kan wà tẹ́jọ́ ń du ipò yẹn. Kán sọ fún ẹ wípé ìtẹ́ yẹn tiẹ̀ ní láì mọ̀ pé àwọn kan fẹ́ yẹ̀ mọ́ ẹ lọ́wọ́. Bẹ́ẹ̀ni tí wọ́n fi débẹ̀. Oh God. Múra Olúwa ní June 12 yẹn ká fi gbàdúrà. Àwọn àdúrà tí mo pè yẹn gbà tó bá lè pè mí màá gbàdúrà fún ẹ, màá fún ẹ láwọn sáàmù kan tí wàá lò. Ìwọ tó rí wípé lójijì láyé ẹ kàn dédé dúró sójú kan, kò ń ṣe lásán, ayé ni. Ẹlòmíì á ní mò ń lọ bí iṣẹ́, ìwọ tó ń lọ bí iṣẹ́ tán ti dá dúró, o mọ̀ pé ò lè jèrè iṣẹ́ yẹn. Bẹ́ẹ̀ni. Tí wọ́n ti dá dúró nínú ẹ̀mí kò lè jèrè iṣẹ́ yẹn. Kò lè. So l'Olúwa ní kó fọjọ́ yẹn gbàdúrà. Ẹlẹ́ẹ̀kejì lórílẹ̀-èdè yìí, Olúwa ní ká gbàdúrà, pàápàá jùlọ àwa tá a fẹ́ Yorùbá nation. Jẹ́ kí ìdájọ́ ẹ dé bá àwọn lọ́tẹ̀ lórílẹ̀-èdè yìí. Jẹ́ kí ìdájọ́ ẹ dé, jẹ́ ó sọ̀kalẹ̀ lórí àwọn tó fara ni wá lórílẹ̀-èdè. Olúwa ní ká fọjọ́ yẹn gbàdúrà. Gbogbo àwọn tó fi ara ni wá lórílẹ̀-èdè, gbogbo àwọn tó ní àní lọ, gbogbo àwọn tó ní pẹ̀lú ìlàkùsì, Olúwa ní ká fọjọ́ yẹn gbàdúrà. Èmi gan máa wà nú àdúrà lọ́jọ́ yẹn. Pé Olúwa gbé ìdájọ́ ẹ jáde, ká Psalm 94 lé wọn lórí. Ká wá wo ìṣẹ̀lẹ̀ agbára tí ó ṣẹlẹ̀. Olúwa dẹ̀ sọ fún mi pé ní àwọn tó kù kọdún yìí kó parí, àwọn alágbára nípò ìjọba, ìmí inú wọn, oh God, Ọlọ́run tó ní ìjọba ó máa bẹ̀ wò. Àmín, àmín, àmín. Àwọn kan rò pé àwọn làwọn ní ìjọba. Ọlọ́run tó ní ìjọba sọ fún mi pé ó máa bẹ̀ wọ́n wò. Ẹ jẹ́ ká ṣe ohun tí ọ̀rọ̀ Ọlọ́run sọ yìí, tí Ọlọ́run gbé ẹnu wòlíì ẹ̀ sọ yìí. Oníbẹ̀yìn bá gba wòlíì gbọ́, ẹ̀yin yóò jèrè wòlíì. Olúwa sọ fún mi pé lọ́jọ́ yẹn ìwọ tán ti dá dúró, bá Olúwa pàdé kó pè. Ọ̀rọ̀ àṣẹ kan náà ni ẹni tó dá ẹ dúró, Olúwa fi kú dá dúró, Olúwa fi kú ṣí lọ́wọ́ ẹ̀ṣẹ̀ lórí ayé ẹ̀. Ìwọ tí ìgbìmọ̀ àjẹ́ ilé bàbá ẹ̀ tó dúró lé lórí tó ti kọ́ ẹlẹ́rù ògo dànù 30 years 20 years ó ra búlọ́ọ̀kù kankan sí Nàìjíríà. Ó pàṣẹ ogun yẹn máa ṣẹ́ lọ́dún yìí, wà á rí tajé ṣe, wà á kórè èkó wálé. Olúwa fún mi ní Joel 2, Olúwa ní kí n lò fún àwọn èèyàn láti gbàdúrà. Ìwọ tó rí wípé o ń ṣiṣẹ́ ní òrèrè, ó pè mí, màá sọ bó ṣe lo Joel 2 yẹn, màá sọ bó ṣe lò, wá dẹ́rù ẹ padà. Kẹ́ni tó ní ohun tó yẹ kó fi jẹ́yẹ kó ti wọ bojì, onígbólóhùn tó sọ yóò pọ̀ jáde fún ẹ, wà á lè rí ayé ẹ gbé tí wọn náà mọ̀ pé Ọlọ́run kàn rán ẹ wáyé lásán. Èyí ni ohun tí Olúwa wí lórí June 12. Bàbá, nítorí àsìkò wa a ti ń wọ 30 ìṣẹ́jú lọ díẹ̀díẹ̀ tá à ń wò lọ́ọ̀kan báyìí. Ẹ jáfe léyìí kò nídìí. Ẹ sọ̀rọ̀ kan nínú àwọn ọ̀rọ̀ tẹ́ ẹ̀ ti ń bá bọ̀. Ẹ mẹ́nuba pé Tinubu yóò wọlé tó bá dìbò ẹlẹ́ẹ̀kejì. Ẹ dákun kí ní ṣókí kílẹ̀ lè sọ nípa arákùnrin yìí, tí ẹ̀ nírànlọ́wọ́ kan tó lè ṣe fúnra Yorùbá. Ohun tó wà ń bẹ̀ náà ni pé ó wà bẹ́ẹ̀ fún ìdí kan. Ok. Ìdí kan lolúwa fi àyè gba bàbá ẹ̀. Ok. Lóòótọ́ ọ̀tá máa tún pọ̀ sí. Bẹ́ẹ̀ni, oríṣiríṣi la máa rí tó máa ṣẹlẹ̀.
tó máa dàbí ìgbà pé kí ló wá ṣẹlẹ̀, gbogbo èmi ni Àtíkù lè di ààrẹ orílẹ̀-èdè. bẹ́ẹ̀ni Gbogbo èyí tí wọ́n pariwo yẹn kò lè ṣeé ṣe, kò sí pé ẹrù fa gbogbo wọn yẹn no. Ọlọ́run sì ní ohun tó fẹ́ lo bàbá yìí fún nílẹ̀ Yorùbá. Àdúrà tèmi kàn máa sọ fún àwọn èèyàn ni wípé ká gbàdúrà ohun tọ́lọ́run fẹ́ lò kọ́lọ́run yára kó mú kó yára lójú tó jẹ́ èyí tó fẹ́ kan lójú láti ṣe ohun tọ́lọ́run fẹ́ lò fún gan. Ìdí tọ́lọ́run fi mú kí bàbá yìí wà ń bẹ̀, kọ́lọ́run kan lójú láti ṣe, kọ́lọ́run kan lójú láti ṣe. Ṣùgbọ́n bàbá Bọ́lá Ahmed Tinubu yóò wọlé ẹlẹ́ẹ̀kejì. ọ̀dà tó ẹ̀yin olólùfẹ́ wa tẹ́ ẹ̀ tí ń wo bàbá láti bí 30 ìṣẹ́jú sẹ́yìn, ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn lẹ ti ń rí yẹn kí wọ́n kí ẹ béèrè ìbéèrè tó bá rú yín lójú, ẹ sì tún béèrè fún àdúrà àti ìtọ́ni. Ẹ tún ti gbọ́ bọ́n ṣe sọ ọ́, wọ́n tún ti pariwo ẹ̀ síta báyìí lórí ọ̀rọ̀ orílẹ̀-èdè olómìnira Yorùbá. Àwọn ọ̀bàyéjẹ́ ohun tí wọ́n ìgbésẹ̀ tán ní kẹ́ gbé ẹ̀yin àgbààgbà ẹ tètè gbé, torí ohun Ọlọ́run leléyìí kì í ṣe ohun ènìyàn lásán. Títí ìgbà míì tẹ́ tún láǹfààní àti máa bá wọn pàdé lórí ìkànnì wa. Tó mo sọ fún yín pé orílẹ̀-èdè Yorùbá ó ti di dandan o, a sì ń tẹ̀síwájú, a máa gbà á, ayọ̀ àti àlàáfíà láti fi pàdé. Ó dàbọ̀.